gbàràdá ṣẹ́rí mi ní pẹ́ púpọ̀ lórí àlàyé lórí gbàràdá yìí solution ẹ̀ ni mo mú wá fún yín nǹkan tẹ́ ẹ ṣe tó yẹ pé tẹ́ bá dẹ̀ ṣe kódà wọn ò máa bí yín pé o dẹ̀ ṣúọ̀ pé kì í ṣe pé o lọ wẹ̀ lódò o ṣúọ̀ pé kò ń ṣe pé o lọ wẹ̀ ọṣẹ o dẹ̀ ṣúọ̀ pé nǹkan báyìí ló kàn ṣe tí kinní yìí dẹ̀ kúrò wọn á máa béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ yín tẹ́ bá try nǹkan tí mo fẹ́ kọ yín tó dẹ̀ jẹ́ pé máa sọ fún yín pé àwọn àsìkárù yìí àwọn àsìkárù tó jẹ́ pé wíbẹ̀ jẹ́bẹ̀ tí wọ́n máa yín mú sí pé rọ́ ni ó lọ ṣe nǹkan ni kò lè jẹ́ pàdúrà yẹn ló kàn ṣe tó wá rí bẹ́ẹ̀ àwọn confirm tested and trusted ṣe wá rí àlàyé díẹ̀ tí màá ṣe lórí gbàràdá yẹn yóò máa já sí pé ẹni tó bá ń bá pàdé nígbà ọ̀kọ̀ọ̀kọ̀ because àwọn yẹn ti ṣe fídíò lé lórí wọ́n ti sọ ìtumọ̀ gbàràdá fún yín fún àwọn tí ò mọ tó ń jẹ́ bẹ́ẹ̀ so bọ̀ èmi á máa tún àlàyé mi ṣe níwọ̀nba látàrí pé fún ẹni tó bá ń bá tọ̀dọ̀ mi pàdé fún ìgbà àkọ́kọ́ ṣe rí oríṣiríṣi ọ̀nà ni àwọn èèyàn máa ń gbà lo gbàràdá fún yàn ẹlòmíì láti bí oúnjẹ jíjẹ ìwọ tó mọ̀jú kó máa lọ anyhow party most especially party àwọn èèyàn ńláńlá yẹn kì í ṣe gbogbo wọn but most kì í ṣe gbogbo wọn but àwọn tẹ́ ẹ̀ mọ ìpínlẹ̀ ọ̀rọ̀ wọn a máa lo oúnjẹ jíjẹ tẹ́ ẹ jẹ ní party ẹlòmíì ẹ ó ti fi ṣe gbàràdá fún most àwọn èèyàn máa ń lo oúnjẹ jíjẹ wọ́n máa ń lo ìbálòpọ̀ ìwọ tí ò sẹ́ni tó ò lè bá sùn àdẹ tí ò sẹ́ni tó ò lè gorí ẹ̀ ṣúgà dàdí ṣúgà mọ́mì ló máa ń wá káàkiri bákan náà àwọn èèyàn á tún máa lo ibi owó fún àwọn ọlọ́rọ̀ tó máa ń tọrẹ yẹn máa wò pé àwọn máa ń ṣe charity kíní kan máa ń ṣe kíní kan máa ń ṣe gbá ẹlòmíì gbàràdá ló ń lò tẹ́ pé owó tó bá ń fún yín yẹn ò ní mọ bó ṣe náà gan ó kàn mọ̀ rò pọ́n bùn ẹ̀ lówó ńlá ni tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa ìbálòpọ̀ oúnjẹ jíjẹ àti ibi owó funfun ni bákan náà bàtà wíwọ̀ kò sẹ́ni tó lè yá ní bàtà aṣọ wíwọ̀ kò sẹ́ni tó lè bọ̀n láṣọ aṣọ tó ti wọ̀ sọ́rùn rí bákan náà irun orí irun abíyá irun abẹ́ èékánná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀nà tán lè gbà ṣiṣẹ́ gbàràdá fún yàn ó pọ̀ dáadáa wá dúró sórí àwọn ìpín ìràwọ̀ kan wà tó jẹ́ pé yín tó máa ń ṣe wọ́n máa ń fara pẹ́ gbàràdá ṣùgbọ́n tí kì í ṣe gbàràdá àwọn ìràwọ̀ yìí ní Gemini àwọn tá a bí láti May 21 títí di June 20 Gemini ṣé wá rí ìyẹ́ Gemini tí ò bá ti kíyèsí ààrẹ èmi gẹ́gẹ́ lára Gemini ni mí ṣùgbọ́n ìyẹ́ fún Gemini tó bá dára lẹ̀ Gemini tí ò mójútó spiritual life ẹ̀ so ìṣorí Gemini a máa ń láìkí ká ṣe pàṣípààrọ̀ nǹkan ká ṣe àyípadà nǹkan máa ń tètè sú Gemini lónìí kó ṣí ṣọ́ọ̀bù kan lé ní sí kó wò pé wò ó store yóò wù mí mọ́ wò ó with no reason tí ò ní nídìí kankan wà ọkà àbí iṣẹ́ ayé ni ẹ̀rí ó tún ti paṣẹ eléyìí náà tì òun náà kọ ìpín ìràwọ̀ tá a dá mọ́ ni so ó fara pẹ́ àpésìn tá à ń wí because gbàràdá yẹn a tún lè pè ní àpésìn bẹ́ẹ̀ ni ẹ lè pè ní àpésìn àwọn olówó mi wà tẹ́lẹ̀ tó máa ń lò fún iṣẹ́ àpésìn náà gbàràdá ni o àpésìn yẹn ni wípé ó rí ẹlòmíì tó ń ṣiṣẹ́ ní big company tó dẹ̀ ń gba owó ńlá fẹ́ pówó tó ń rí ní company tó ti ń ṣiṣẹ́ yẹn kódà tó máa ń gbà lóṣù ó tó kó ti kọ́lé kó ti ra mọ́tò bọ̀ tí ẹ bí pé kí ni nǹkan tó ti rí ṣe yóò mọ̀ tẹ́wọ́ pẹ́ àwọn míì wà nínú wọn so tó bá lọ kíyèsí ara ẹ̀ dáadáa ó láìkìlì kò yẹ kó gbàràdá ibi tó ti ń ṣiṣẹ́ wọ́n máa jẹ́ àpésìn fẹ́ nìyẹn yóò máa jẹ́ pé kíní wọn ló ń lò yẹ́ tiẹ̀ kọ́ mọ̀ dáadáa torí ẹ máa rẹ́ ní ẹlòmíì tó ń ṣiṣẹ́ bí erin tó ń jẹ̀jẹ̀ rí tẹ́ pé iṣẹ́ tó ń ṣe ẹ máa wò pé àwòdè wọn á rówó kí wà ló fi ń ṣe irú ìwọ tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ sí tẹ̀lẹ̀ ti ṣàdúrà ṣe oge tẹ́ ẹ̀rí kókó ó likely kò jẹ́ gbàràdá ó kàn máa ṣiṣẹ́ ò dẹ̀ ń gbowó gidi ò dẹ̀ nílé tọ́ka pé ájì ni mo ti lọ tó jẹ́ pé owó tó jẹ́ pé tó bá ń ré jọ tó fi ṣe nǹkan rẹ tó ní mọ bó ṣe ń ná tó lè mọ bó ṣe ń kúrò lọ́wọ́ ẹ̀ tó lè rí nǹkan rẹ tọ́ka síbẹ̀ pé nǹkan báyìí ni mo ṣe ó likely kò jẹ́ gbàràdá kó jẹ́ àpèsìn ni wọ́n ti lò fún ẹ ẹni tó ń bá ṣiṣẹ́ yẹn lè ń sìn kò sí bó ṣe fẹ́ bó ṣe máa fún yín kódà kó jẹ́ 1 million ló ń fún ẹ lóṣù kó jẹ́ 2 million ló ń fún ẹ lóṣù òní mọ bó ṣe ń ná òun náà lẹ́wàá máa deliver ẹ̀ fún spiritually so now solution fún ẹni tẹ́ bá nílẹ̀gbẹ́ tẹ́ mọ̀ pé gbàràdá ń dà láàmú àbírù nǹkan bẹ́ẹ̀ fara pẹ́ bọ̀ tí ò tí ì ṣàwárí ara ẹ̀ pé àbí gbàràdá ni àbí gbàràdá kọ́ bọ̀ tẹ́ ẹ̀ kàn mọ̀ pé nǹkan tó ń ṣe máa ń jọ bí ẹtì bí kó pàtẹ kó má tà promise and fail àwọn àpẹẹrẹ gbàràdá promise and fail àìní lọ síwájú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan dáadáa tó yẹ kí wọ́n máa rí ẹnìyẹn náà ni ó máa rí nǹkan rere tó yẹ kí wọ́n máa rí ẹnìyẹn ni ó máa receive there that is gbàràdá so báyìí wá ni ṣẹ́wárí àsìkárù tí mo fẹ́ kọ yín kí wá ṣe àsìkárù lásán o àsìkárù tó ní ṣe pẹ̀lú kó fi strength ẹ̀ kó fi ṣe tẹ́ bá lọ try àsìkárù yìí tó bá jẹ́ obìnrin ó ṣe fún ọjọ́ 7 tó bá jẹ́ ọkùnrin ó ṣe fún ọjọ́ 9 tàbí ọjọ́ 11 ìyẹn fún ọkùnrin o tó bá jẹ́ ọkùnrin ọjọ́ 9 àbí ọjọ́ 11 ló fi ṣe tí mo fẹ́ ṣàlàyé fún yín tó bá jẹ́ obìnrin ọjọ́ 7 òru ni o ìwọ tó bá lè ṣe tajud already àti bọ́ nínú gbàràdá tí mo fẹ́ explain fún yín already àti bọ́ tó bá lè ṣe tajud kódà kí ẹni tó ṣiṣẹ́ yẹn jẹ́ babaláwo kí ẹni tó ṣiṣẹ́ yẹn
kó jẹ́ babaláwo tẹ́ mọ̀ pé ó gbóná ògbójúlógún wọn bíire tó bá lọ try àṣkárù tó confam ẹ̀ pé dẹ́kun gbàràdà ń ṣe ẹ́ nǹkan báyìí ń ṣe ẹ́ lọ ṣe nǹkan tí mo fẹ́ kọ yín mi tí mo bẹ́ẹ̀ nìyẹn ṣe fẹ́ rí yóò já dànù kíní yẹn ó já tí wọ́n gan sọ pé sórí nǹkan tí mo kàn nídìí ni pé kàn wá fún testimony lẹ́yìn ọjọ́ keje yẹn pé mo ṣiṣẹ́ yìí mo dẹ̀ rí kí ni àṣkárù náà òun náà ni pé òru lẹ́ máa ṣe o tàjúdì ni o lè mú aago kan òru o lè mú aago 12 kódà gẹ́gẹ́ bá Ànábì ṣe jẹ́ oyé wa tá bá ti kí ìṣá ìtàn òru ti bẹ̀rẹ̀ tẹ́ bá ti lè kírun ìṣá ìtàn òru ti bẹ̀rẹ̀ so ó lè jẹ́ after ìṣá yìí tó bá dẹ̀ lè jí lóru ó lè jẹ́ 1 ó lè jẹ́ 2 ó lè jẹ́ kódà ó lè jago 4 ìgbẹ̀yìn òru ó lè jago 5 tí ó jẹ́ kó ṣáà make sure pé kí àsùnbà tó wọlé òru nìyẹn. So kí ni àṣkárù náà ó ní yámùhùn lọ́ọ̀hù mọ́ ìyàṣà ẹ listing so fún ẹni tí ò bá yé mo lè padà kọ jáde lẹ́yìn fídíò yìí yámùhùn lọ́ọ̀hù mọ́ ìyàṣà wà yusbitu wà indahu umul kitab wà yusbitu wà indahu umul kitab ṣe fún 41 times 41 tàbí 101 hádà díẹ̀ nìyẹn 41 tàbí 101 ṣíṣe rẹ̀ wá nìyí o tàjúdù fún ọjọ́ méjèèje yẹn lóbìnrin fún ọjọ́ mẹ́sẹ̀sán yẹn lọ́kùnrin tó o bá ti ń ṣe ó ti ra àgbọn omi inú àgbọn la nídìí oríṣi omi méjì la nídìí sórí omi àgbọn fún ọjọ́ kọ̀ọ̀kan omi àgbọn yẹn ẹ wá wá omi sẹ́mísẹ́mì tí ó máa ṣe déédéé omi àgbọn yẹn ó wá mix méjèèjì papọ̀ tẹ bá ti mix méjèèjì papọ̀ sínú kọ́ọ̀pù yẹn lẹ máa gbé ẹnu sí tẹ́ ẹ ti máa ṣe ẹ ti kà ẹ make sure kó pé kò lé kò dẹ̀ ní dín 41 tàbí 101 ẹ máa gbé ẹnu sí kọ́ọ̀pù yẹn báyìí lẹ máa ṣe omi sẹ́mísẹ́mì àti omi àgbọn ẹ mix méjèèjì pọ̀ ẹ wàá ṣe síbẹ̀ nígbà 41 nǹkan tí mo dárúkọ fún yín nígbà 41 tàbí gbà 101 ẹ wàá ṣe fún ọjọ́ méje bẹ́ẹ̀ tàbí ọjọ́ mẹ́sàn-án fún ẹni tí ò rí omi sẹ́mísẹ́mì bóyá omi sẹ́mísẹ́mì ò yíṣì fẹ́yìn láti rà bóyá bí tẹ bá wà bí nǹkankan ẹ lè get omi òjò direct omi òjò ẹ má jò jẹ́ iye ọ̀tọ̀ ṣọ̀rọ̀ tó jẹ́ pé yóò ti kọ́kọ́ gun orí pan kó tó dà sínú nǹkan no direct omi òjò tó yẹ pé ojú sánmà gangan lẹ máa gbé sí tí ò ní touch anything kó tó kanú kinní yẹn wò mo fi gbogbo nǹkan tí Ọlọ́run ọba aláàdá nílé ayé mo fi búra fún ẹ tí o bá ṣe iṣẹ́ yìí wò tó o bá rojú o because rojú ló ń pa ẹlòmíì kú o pé àwọn ají lóru ọjọ́ méje tán ọjọ́ mẹ́sàn-án tán kinní kan o tí rẹ̀dí àti bọ́ nínú gbàràdá o wò tó bá lọ ṣe iṣẹ́ yìí ẹni tó ti gbàgbé ẹ ti pẹ́ tí ò rántí ẹ tó ti promise ẹ ti pẹ́ fún rẹ̀ ní ò mẹ́sẹ̀jì ẹ pé kí ló dé àwọn busy ni wò má bínú pé mi ìdẹ́ lóhùn látijọ́ yìí tó fẹ́ yẹn yóò ṣe ó bọ̀ nínú gbàràdá yányán ẹni tó ṣiṣẹ́ yẹn gan tó bá wà láyé wà láàyè òun kó confirm ẹ pé kí ló ṣẹlẹ̀ kíní yìí bọ́ ọmọ yìí ti yọ kúrò lọ́wọ́ òun lọ try iṣẹ́ tí mo kọ yín ẹ lọ try iṣẹ́ tí mo kọ yín ọjọ́ mẹ́sàn-án fóbìnrin ọjọ́ mẹ́sàn-án fọkùnrin ọjọ́ méje fún obìnrin ó dúpẹ́ fún Ọlọ́run lẹ́yìn ọjọ́ keje ó wà dúpẹ́ pé mo dẹ̀ fojú di kò kàn try kàn wó pé mo jẹ́ tiẹ̀ try kíní ìgan kó wá rí àyípadà wọ́n á rò pé o ṣe oògùn owó kan ni wọ́n á rò pé o lọ ṣe pé kílódé tán wá ń gbéṣẹ́ fún tán wá ń pè báyìí kílódé tọ́gà tó kórìíra ẹ̀ tẹ́lẹ̀ tán dẹ̀ wọ́n á appreciate tán dẹ̀ wọ́n á kí iṣẹ́ òun nìkan ni wọ́n ò tún máa bíìvù ẹ níbi iṣẹ́ wọ́n á máa bíìvù ẹ ní complex tó wà wọ́n máa bíìvù ẹ ní ṣọ́ọ̀bù ẹ pé wọ́n nìkan ló ń tà jù tó ò bá tà tẹ́lẹ̀ tó máa ń ti ṣọ́ọ̀bù pa wọ́n máa bíìvù ẹ pé báwo ló ṣe ń ṣe látàrí iṣẹ́ yìí ó máa ń ja dànù yóò ja ẹni tó máa ti lo gbàràdá fún kan ti lo ògùn ẹ tẹ́nìkan wò pé òun lò níbi kan yóò ja dànù kò jù bẹ́ẹ̀ yẹn lọ ṣe rí áyọ̀nù yìí ẹ̀wọ́ áyọ̀nù yìí ó gbóná débi pé ó dẹ̀ pọ̀ ju owó ẹ̀ lọ 18,000 ni mo rà ni mo tà I deliver worldwide 18k kò dín o ẹ má wá sínú DM mi kẹ́lẹ́ lóní jálẹ̀ o ẹ wò okùn ẹ̀ ó tíìkì débi pé fún ìwọ tí ọmọ yín máa ń bá áyọ̀n yín jẹ́ tẹ wá wò pé áyọ̀n wo lẹ fẹ́ rà fún wọn tí ó jẹ́ áyọ̀n kékeré ẹ wá ra ilé fún 18,000 ó gbóná débi pé bó ṣe rọra rí kékeré ó gbóná débi pé tẹ bá ọ̀dà ẹ̀ nǹkan tí màá fún yín lélẹ̀ ṣẹ́ ti rí òun lélẹ̀ 18,000 mo ti sọ price ẹ̀ báyìí má ti ṣe ìbéèrè price wọn 18k tested and trusted áyọ̀n yìí tí mò ń lò nínú ilé ni ṣẹ́ ti rí báyìí ó gbóná débi pé 18,000 ẹ wá rà fáwọn ọmọ yín tó máa ń disturb áyọ̀n ńlá tẹ́ ẹ rà ẹ wá rí eléyìí fún wọn ṣẹ́ ti rí báyìí tó bá dẹ̀ yẹ nǹkan kan lẹ fẹ́ máa lò nínú ilé fún ara yín ó gbóná kò sí nǹkan tí ò lè lọ tẹ́ ẹ bá múra yóò ju aṣọ ò níbi tó gbóná dé ṣẹ́ ti rí báyìí okùn ẹ̀ dẹ̀ thick okùn ẹ̀ strong ó dẹ̀ thick tẹ́ bá ọ̀dẹ̀ nǹkan tí màá fún yín ní ṣẹ́ ti rí pálí ẹ̀ so ṣẹ́ ti rí tested and trusted.